sálẹ̀ díẹ̀. ìwò dáadáa ẹlẹ́yìn olùgbàgbé ọlọ́run darí ẹ lọ tún wò píkìọ̀ méjì ló wà lókè Lizzy àgbà dọ́tọ́rẹ́ẹ̀tì kò ní lo red carpet ayé ò ní gbọ́ ọ̀rọ̀ mi mọ̀ ẹnìkan ní ó certificate ya from wèrè. Temu. kọ̀ǹtẹ́mù ẹ wá rí orí tó bá jẹ́ pé ó máa ń ọ̀rẹ́ mi ni sọgbọ́n ìbú ọ o kàn sọ pé tó bá fẹ́ ṣe ìbú ọ mùnáfìkì ni ọ́ ìbú ọ láti àti bí oṣù kan ní ìsìn wàhálà ìbú ọ wàhálà ìgbà tí wọ́n bú ọ mo tó ń lọ ṣáìdì ẹ pé kí wọ́n mọ̀ bú ọ mọ́ o ìbú ọ. ọmọ tó ṣe níjẹta tó sọ pé àtìgbà tá a ti bú un pé kán lọ wo èèyàn tó ń wo láìbù wa ni pé gbogbo èèyàn tó wá fún ẹ ó ní gbogbo èèyàn tó wá ti wá fún un pé kò ní jẹ́ èèyàn mọ̀ pé àtìgbà tí òbò kiri pé àtìgbà tí òbò kiri ti wá fún òun pé kán lọ wo èèyàn tó ń wò ó pé àwọn èèyàn tó ń ìbẹ̀lẹ̀ rú ti bà yín. mo lójú abẹ tí ó ní ẹ̀wò ó ní kán lọ wojú abẹ bó ṣe gbẹ lójú nìsín ó lóun ló ṣe pé òun náà lè pé mo ní ẹ̀rí bó ṣe gbẹ. ẹ̀yin èèyàn wa ojú abẹ́ ti sọ̀rọ̀ nípa Lizzy Anjorin ó advice rẹ̀ bí òye fẹ́ ṣe o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ojú abẹ́ tí ó tún sọ níbí lẹ́yìn ìgbà tí ó ti sọ wípé Lizzy Anjorin òun pẹ̀lú rẹ̀ ò jà mọ́. bó ṣe wá rù wà láì mo rí kan tó sọ bẹ́ẹ̀. kò mọ̀ pé mi ń keep fit ni. ló ti wá rò ló ti wá gbẹ pàtó yálò tún yẹ tó wò Ìyábọ̀ náà ẹ wo bòkìrẹ wò Ìyábọ̀ ẹ bọ́ ṣe gbẹ lójú ẹ bójú wọn ṣe rí àwọn lè pè yẹn mú ẹ bọ́ ṣe gbẹ lójú. ọ̀rẹ́ mi ni wàláhì má jẹ́ káwọn àwọn wọ́ríọ̀ rẹ̀ máa ń lọ káàkiri ni ẹ̀yin wọ́ríọ̀ ṣe ti rí pé ìgbà kí wọ́n kẹ́ ẹ sì rí báyìí ó yẹ kẹ́ ẹ lè máa sọ ilé fún pé òbòkìrun ò gbà kí. àyè ó ní kò séèyàn tó ń wò wá mọ́. wọn ò wá àfẹ́kẹ́yìn owó wá mọ́. àwò mọ́ kò sẹ́ni tó àti ẹ̀fẹ́kẹ́yìn owó àmọ́ àti tó our enough. ṣe rí n tí mo ní kó ṣe òun ni ò ṣe ta ló lè swallow pride ẹni certificate tó gbé jáde yẹn doctorate yẹn tó ní ẹlẹ́pọ̀ nìkan ló mọ̀ ní yíyàwó ló ní ẹni pure mọ̀ tó wá sẹ́ gbé certificate yẹn jáde ta ló wá contact mi ni kò ń ṣe bó ṣe máa lọ nìyẹn àwọn social media wọ́n dẹ̀ máa kó jẹ kì í ṣe bẹ́ẹ̀ yẹn lọ ṣe máa ṣe ọ lọ sínú school wọn gangan ni ọ lọ sínú school ọ lo school background ọ ṣe graduation kódà níbi tó bá fẹ́ ṣe fake life dé ọ tó bi àwọn èèyàn kan tí wọ́n jọ wọ graduation gown rẹ pẹ̀lú rẹ tí ò ní jẹ́wọ́ nìkan lọ wọ graduation gown yẹn ọ láwọn bíi 5 bíi 6 tó jẹ́ pé wọ́n máa gbọ́ ọmọ ń kọ́ níjọ́ mi torí ìjọ́ mi tó bá tó fẹ́ ṣe packaging so ti yọ ọ wà lọ́nu school yẹn ẹ wà ṣe bí ẹni pé ọ wà ra èèyàn bíi 4 ìbéèyàn 5 ọ ṣe graduation gown yẹn fún wọn so ti yẹ levels ni mo fi sọ fún pé ọgbọ́n you don't know how to fake thing. torí ẹ̀ láwọn wàhálà yẹn náà wàá pọ̀ jù ní ayé. wọ́n pọ̀ jù àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni àwọn wọ́rọ̀wọ́rọ̀ yẹn náà ni ó wọ certificate sí lọ́rùn àwọn warrior yẹn náà ni so ti yẹ yín Mama G kò í ṣe tí ó kò ní náwó púpọ̀ àwọn warrior yẹn tí àwọn ọmọ ẹlẹ́ran abẹ̀yẹ ẹlẹ́ran yẹn náà ni ó wọ certificate sí lọ́rùn in tí ó kàn na ojú kíní gáwọn yẹn náà ni ó na lọ yóò dẹ̀ ra gáwọn yẹn wọ́n á dẹ̀ ṣe kíní wọ́n dẹ̀ mọ̀ ṣe bí ẹni pé wọ́n ń ṣènáwó nínú campus yẹn. ìdààmú àti fòró Ọlọ́run ṣàánú. ẹ dákun gbogbo pákéjì ayé ìdààmú náà ní tán ń pè ní pákéjì nìyẹn. wọ́n dà mí láàmú yárọ́ bí Ọlọ́run kí ló dé. ní tán ń pè ní pé kéèyàn ò fẹ́ẹ̀kì ẹ̀ nìyẹn kò easy kéèyàn máa fẹ́ẹ̀kì nǹkan lè wọ́n gbọ́dọ̀ máa fẹ́ẹ̀kì ẹ̀. Ọlọ́run ta ló bí mi tẹ́lẹ̀ kó tó di pé ó gbé sàtífíkẹ́tì yẹn jáde yóò dẹ̀ tó dáná Mama G. ó máa dáná yóò ṣe ráìsì. lérí irọ́ dẹ̀ ni. láì ṣe Bobrisky tí ń sílé tó rẹ́ǹtì. mo nílẹ̀ ṣe Bobrisky. ọ̀dọ̀ yín ló ti jó nírọ́ kò jẹ́rọ́ ọ̀dọ̀ yín kọ́. wàhálà pọ̀ ní ayé yìí o. yóò ṣe ráìsì yóò wá kó àwọn èèyàn lọ eléyìí mi ò sọ pé àwọn èèyàn náà ń bọ̀ ẹ̀mí mo wá ń bọ́ ṣe pákéjì mi ò tọ́lá yín wọ́rọ̀wọ̀rẹ́ wà ń kọ́ náà o ṣọgbọ́n ẹ̀yin wọ́rọ̀wọ̀rẹ́ ẹ̀ ní sọ fún bí mo ṣe ń ṣàìdí ẹ̀ báyìí torí next time tó ti yẹ yín ọ̀dẹ̀ ní í ṣe bánà wọn kì í ṣe bánà lẹ́yìn fún sàtẹ̀ dọ́kítọ́rẹ́tì bánà yẹn ní bánà bíi bò fún kó lọ wo gbogbo àwọn tó ń gba dọ́kítọ́rẹ́tì tó bá ṣe bánà síbẹ̀ wọn ì ṣe bánà láì ṣe tìtò ìsìnkú
Okay, wá ṣe bánà sẹ́yìn ara. Ebi ìwo ó lísì ṣe lára. bánà ni bánà ló kọ́kọ́ bàjẹ́ Obama ti ṣe bánà Obama sì ti mọ̀ gbé bí ìgbà téèyàn bá ṣe ó ṣe half banner ni bánà yẹn ò tó wá full half ó lọ sí lọmọ bí sì yóò wò lóòótọ́. Yé ọjọ́ abẹ ti fẹ́ pa mí o. Mi ò gbọ́ orí bánà fún doctorate bí ìgbọ́ orí láyé. Gbà tí ìṣe pé ẹ fẹ́ sóòkú àbí mọ́lúdì nàbí. Tókunbọ̀ ọmọ tí mò ń sọ torí ijọ́ mi torí tó bá tó fẹ́ ṣe pákéjì mi tó bá tó fẹ́ Tókunbọ̀ mi. ẹ̀rọ ọ̀rẹ́ mi ni Tókunbọ̀ mò ń sọ fún Tókunbọ̀ ni pé ó ní òní gbọ́mọ á ní torí tó bá tó fẹ́ ṣe nǹkan míì ó lè contact mi mo mọ bí mo ṣe lè kọ́ ọ. Kò ní ìdí gbogbo yẹn kí ní fèkì ẹ̀ sí. Ṣé wọ́n òbí tí ò bá lọ school tí ò bá gba doctor? Èmi lẹ́ ń sọ yín tó fẹ́ fi upgrade ara ẹ̀. Ìyẹn tó wá upgrade rẹ̀ ní sígbà tó sọ pé òun gba doctor àbó tún yẹ̀ ìyá rẹ̀. ẹ̀rọ ẹ̀yìn kíní yẹn ni ò lọ bẹ́ẹ̀ àmọ́ yẹ àwọn tó ń fèkì ẹ̀ tó mí tó fẹ́ tó ṣe kíní sí. Wọ́n máa dáná láì lọ school lóòótọ́ wọ́n sì mọ fáwọn yẹn lóúnjẹ. Wọ́n máa dáná ó máa lọ lo inú ọgbà yunifásitì. Ó máa lọ nù bẹ́ẹ̀. Yunifásitì wa ní sọ pé kí ní ṣe nínú school àwọn. Okay, yóò ti sọ ò lè sọ bẹ́ẹ̀ ìgbà tí school ò bá sí ní school ni wọ́n máa ń ṣe é. Ìgbà tí school tí ò bá sí ní rí tí ò sí nílé tí òun school bá ti. Ṣé ìwà ní pé school ò sí ní àwọn èèyàn? Okay, yóò invite àwọn. Ó sọ mo ní yóò invite àwọn èèyàn ní background yóò wá cover gbogbo àwọn bá yẹn. ọjọ́ Sunday ni ó ṣe ọjọ́ Sunday ni ó ṣe yóò dẹ̀ káwọn ará ṣọ́ọ̀ṣì lọ. Wọ́n rò pé ń ṣe fíìmù ni. Wèrè lójú abẹ náà wèrè ní ojú abẹ. Èmi ò lè ṣe wọ́n ní kẹ́ ẹ pàtẹ́wọ́ fún mi. Okay. Wọ́n ní kẹ́ ẹ pàtẹ́wọ́ fún mi ẹ̀rí ìsàlẹ̀ ni. Mi ò mọ̀. Ẹ pàtẹ́wọ́ nígbà yẹn bá ti bá dé tí mo bá ti ń kọ̀yàn ní irú iṣẹ́ yẹn. Kẹ́ pé ọ̀ iṣẹ́ ńlá ni. Ilé ayé náà torí Ọlọ́run. Wọ́n yàtọ̀ síra wọn. Wọ́n wá máa ṣe congratulation wọ́n wá máa ṣe congratulation kódà mama jí kò gbọ́n ni èèyàn á máa yá sí school VC school tó jẹ́ pé èèyàn lọ wá bá àwọn pastor yẹn lèèyàn ó lò sọ pé àwọn náà wọ́n ní graduation tó máa ń lò. Wọ́n lásọ graduation CV school VC school àtàwọn kìíní ẹ lọ yá wọn. Ìgbà téèyàn bá fi lo èèyàn téèyàn ó lò òjò èèyàn 30 lọ ṣọ́ọ̀ṣì lèyàn ó sì ti lọ kó torí hunger strike wà kò lè lò kò lè fún wọn ju 5,000 lọ. Ṣé pé àwọn ìyẹn tí wàá ní ó fi ṣé ìyẹn ti upgrade gẹ̀gẹ́ yẹn ó máa upgrade pé ó kàwé. Ó bá wá kàwé yẹn who that one help wá lọ fún yàn lọ́wọ́. Ó kà fórí ara rẹ̀ ó láwọn tí ń bá fà pò ń kàwé ó kà fórí ara rẹ̀. Ó kà sọ pé mo sọ fún yín ilé package ni ó wà stressful ni kò sẹ́ni tí ò ní packaging lórí ó wà stressful ni. Very very stressful. Kò sẹ́ni tí ò lè ṣe packaging kí n bọ́ ta ní ìsìnkí sọ pé mo ti di kíní kan. $2 million. Wọ́n ní lórí ẹ̀ wọ́n ní yóò fẹ́ náà bí $2 million lórí irọ́ tó fẹ́ pa. Bí kò lè gbogbo roughly tí ó nà pẹ̀lú gáà yẹn kò lè tó 1 million. Kò lè tó 1 million. Àmọ́ pé wọn lọ rán gáà yẹn fáwọn èèyàn ni. Àní kò mo sọ fún pé kò mọ kíní yẹn ṣe ní dùn mí. Làwọn èèyàn fi ń jáṣẹ́ rẹ̀. If not wọn ní jáṣẹ́ yẹn iṣẹ́ yẹn ò bá pé mama jí kó jẹ́ pé school. Ẹ̀yin náà imagine sọ pé tó bá ti so school kò sẹ́ni tó lè argue pẹ̀lú school mo sọ pé wọ́n lo sẹ́ǹsì ni. Ká tó rí school já ó máa pẹ́ next time tó bá fẹ́ ṣe kó contact mi ráìsì àpò kan ti tó èló làpò kan ráìsì. Wọ́n tún jẹ ráìsì wọ́n mú nǹkan. Lérí irọ́. Ní àwọn tó invite síyàn àwọn tó jọ wọ graduation gà wọn ní máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń dáná lọ́ndánìtì. Ojú abẹ luxury doctorate la gbà a fẹ́ ariwo la fi invite anybody anything luxury ò kì í fẹ́ ariwo rárá àfáriwo òun la fi mú bá wọn. Wọ́n ní wọ́n ti sọ bẹ́ẹ̀ ní àgàn. Dáadáa pákéjì ilé
ọmọ package lọ láíláí ni ó wà too stressful. ẹ máa tún kọ́pì ẹ̀ ní 25 ní ya 2025 kẹ́ máa mọ anything luxury níbi tá a bá yé dé yìí ẹ máa tún kọ́pì ẹ mọ̀ pé pọ́n. mo máa lo àwọn ẹran tó. wọ́n ní wọ́n náà ní ó fi ṣe special guest. Kó fi mi ṣe special guest I will have attended it. And I will shut up my mouth. wọ́n náà lọ padà tú lásìkò.